bandit tó bá wọlé tàbí ọmọ tó bá wọlé tó nà àdá sí yín ẹ mú ẹ pa. Kí ló dé ọba Arúgúngún ó ti jáde tó di Haúsá ó ní enough is enough ó ló tó gẹ́ ẹ̀yin lọ́ba níjòyè níjòyè ẹ lọ wá àkàtà ìdìfẹ́ di ara yín ṣé wàá ní káwọn ọmọ sọ̀rọ̀ who is Gumi who is Mufti Yorùbá sọ ta ni jẹ́bẹ̀ àwọn ọgbọ́n ni ta ni lílẹ̀ ayé pátápátá lẹ̀ Yorùbá ti ńlá kọ́mọ lórí kò sí tó kàn kọ́nà kò jẹ́ bẹ́ẹ̀ bàbá ńlá kù mi ẹ má sọ wá di gàdìgàdì ogun lóde ẹ jẹ́ ká jọjà tí a bá bí ẹni jàmọ́ nìṣúná kan dá kó wá nígbà náà ọ̀rọ̀ tá a sọ yìí ayé ò sí ṣẹ̀ríà àti fẹsẹ̀ lẹ́lẹ̀ mo ti sọ fún yín tipẹ́ kò sí ṣẹ̀ríà lẹ̀ Yorùbá ṣẹ̀ríà ni wọ́n fi ń jalè ni tí ṣẹ̀ríà bá wà kí ló dé tí tó dé pé ilẹ̀ Haúsá yẹn ìlú tá ń ṣe jihadi ni wọ́n kó gbogbo Nàìjíríà kan lọ fi rajà sí Kuwait ni wọ́n kó gbogbo Nàìjíríà kan fi rajà sí Amẹ́ríkà wọ́n kó gbogbo Nàìjíríà kan fi rajà sí Dubai tí ó bá jẹ́ ìlú ṣẹ̀ríà ló ti yẹ ká mú Àtìkù gbogbo owó tí Àtìkù àti ilẹ̀ Yorùbá tó ta kí ló ní tán ilẹ̀ Haúsá 16 billion kò bá wa san yẹn sílẹ̀ ẹlẹ́dọ̀ àti sọ̀rọ̀ mo lẹ́dọ̀ àti sọ̀rọ̀ olúùnú gan lẹ́dọ̀ àti sọ̀rọ̀ lórí tó wà lẹ̀ 16 billion ó wá gbọ́ àgẹ́sì Sunday Igboho Àtìkù ayọ́gá ẹ aláìlójútì yẹn wọ́n pa gbogbo òlú karùn-ún ká ìyàwó rẹ ìwọ gan òdìdé kẹ́ ẹ sọ̀rọ̀ síta Gumi gan wọ́n tún proud wípé gbà náà kára àyàkí màsíyàkì mùsíkíndájì kò ṣe gbé àwọn ọmọ rẹ̀ sínú wọn kan jọjà ó ṣe kó àwọn ọmọ rẹ̀ sínú Ministry of Nigeria ẹ jẹ́ ká lọ sẹ́ẹ̀sì wa náà who is Gumi ẹni wọ́n bá gbẹ́lẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ yìí tí àbá gbé Gumi wọ́ọ̀ máa jáde wọ́ọ̀ máa ṣẹlẹ̀ tábà ní Sunday Igboho lọ gba àwọn ọmọ jáde tàbí ọlọ́ọ̀rẹ́ gba àwọn ọmọ ẹ̀yìn òṣèlú tí wọ́n mú ó ti gbà wọ́n jáde tábà wá ní ẹ àfikàmù ó máa pa àfikàmù Gumi náà torí Gumi ló mú àwọn polisi wọnú gbó gbọdọ̀ ó sì ní nọ́mbà àwọn tó fi terrorize ó mọ ibi tó lọ kí ìjọba wọn jẹ kọ́ ọmọ gbogbo tí wọ́n ṣe mọ́ mọ̀tàwà lé iṣẹ́ kí ló ṣe ní nọ́ọ̀tì ṣé bọ́ọ̀lù lórí àwọn àmì wọ́n wá ṣòwò àwọn àmì nítorí pé fẹ́ ṣe pẹ́sidẹ́ntì nítorí kíni tẹ́ ẹ bá ti rí ẹni strange photo nílẹ̀ Yorùbá kọ́ńdà wọn ló kọ́ fi àdéhùn. aha Iya Cassette wọ́n mà ti gbára ta wọ́n ti bínú wọ́n ti fi ìbínú àti tara sọ̀rọ̀ àwọn àṣírí tó ní agbára ti tẹnu wọn jáde ṣùgbọ́n ohun tó kàn ń ya èmi lẹ́nu tó ń kọ mí lóminú tí ó ń ṣe mí ní àyín ni pé ṣé àwa ọmọ Yorùbá ṣé a lè jàṣá ṣé a lè kọ ìrẹ́jẹ yìí ṣé a lè kọ ìrẹ́jẹ yìí ṣé a lè kọ ìyà fúnra wa ṣé òfin òde wá nígbà tí Iya Cassette ní pé ẹni tí ẹ bá rí tó bá gbéga tó bá gbé àdá tó bá kọjú bọ́n sí ẹ pa ṣé bí ọmọ Yorùbá kan bá pa ẹnìkan báyìí láì ṣe pé bóyá ó gba ọ̀nà òfin ṣé wọ́n ní sọ di apànìyàn ṣé òfin tú wa lẹ̀ ohun tí ò yé mi nìyẹn o tí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tàjọ ohun fídíò mo fẹ́ ká lè jọ sọ sí o ẹ wá lọ́wọ́ fídíò yìí kẹ́ wá gbọ́ àwọn àṣírí tí Iya Cassette tí wọ́n tú níbí nípa Gumi nípa Mufti wo nípa Àtíkù lórí olóyè Sunday Igboho pẹ̀lú ìró ẹkùn wò yóò dára fún ètò ayé wọ̀ ní dojú ẹ bá mi share fídíò yìí ó yá lókè lọ. àwa Yorùbá sì ṣetán tá a fẹ́ fọ Nàìjíríà mọ́ àwa abiyamọ lẹ Yorùbá a ṣetán tá a fọ Nàìjíríà mọ́ àkọ́kọ́ àfọmọ Nàìjíríà àti ilẹ̀ Yorùbá ní ṣẹ̀ríà lọ kódà kan bá lè rí ṣe nílẹ̀ Haúsá gan kan yọ kú o tí wọ́n bá lè rí ṣe nílẹ̀ Haúsá kan yọ kú o ṣẹ̀ríà lọ nílẹ̀ Yorùbá nídìí ẹ̀ wọ́n fi ń tan ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi ń tan ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àtàwọn ẹni tẹ́rù ń bà kò sí tó jọmọ́ o àwọn abiyamọ mo ti sọ mo ní táwọn abiyamọ ayé bá ilé dìde àtàwọn abiyamọ ọ̀run bá ilé dìde sórí ọ̀rọ̀ yìí wàláì tàláì tí ń jẹ́ jihad tí ń jẹ́ ṣẹ̀ríà ní gbogbo Nàìjíríà pátápátá àti ilẹ̀ Haúsá ó máa káńsù ni wo arákùnrin tí mo gbé síbẹ̀ pẹ̀lú Gumi fídíò rẹ̀ ó ti wà ń ta o lọ gbọ́n tí wọ́n ń sọ lórí Gumi wípé ṣé mùsùlùmí ni àbí politician tó ráwọn ti rí àwọn èèyàn wọn tí wọ́n ń du ipò fídíò bẹ́ẹ̀ bá rí èmi ó jù sínú WhatsApp yẹn ní bá nídìí ẹ̀ kó sọ fún mi màá jù sínú WhatsApp ẹ̀ ẹni tó bá nídìí ẹ̀ kó sọ fún mi màá jù kẹ́ wá jókòó kẹ́ ẹ fi wo ohun tí èmi náà ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣe yẹn lẹ́ni ẹni tẹ́ ń bú bàbá Tinubu mo ní bàbá Tinubu ń ṣiṣẹ́ kan lábẹ́ lẹ̀sẹ̀ lórí ọ̀rọ̀ àwọn bandits tán jiyàn bẹ́ẹ̀ tí Gumi wọ́n ń sọ báyìí pé they are our people and we are not going to leave them gbogbo àwọn Haúsá náà ti dìde wọ́n ti fi tiwa ṣe àríkọ́gbọ́n àwọn Yíbò gan ṣe dìdá ìnò wípé ńgbà tí Nnamdi Kanu fi bẹ̀rẹ̀ tiẹ̀ táwọn bá dìde sókè ni àwọn ẹni ẹlẹ́ni ò ní kúkú yàbá yẹn ṣé àmọ́ gbẹ́ngbà Sunday náà dìde tó ní Yorùbá nation Fúlàní kankan tá a bá tètè káàtì ẹ̀ bọ́rọ̀ bá ṣe dàrí àmọ́dẹ̀mọ̀ Sunday Igboho kò ní good adviser nígbà náà Ọlọ́run àtìlẹ́yìn ẹlẹ́dàá àyà rẹ̀ ó ti jẹ́ kó sọnù mọ́ kì í ṣe nítorí APC tó wọ̀ o kì í ṣe nítorí abuga tó wọ̀ o kì í ṣe nítorí PDP tó wọ̀ o ẹgbàgbé nípa orúkọ gbogbo yamayama yẹn ẹ jẹ́ ká sọ̀rọ̀ ọlẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ọ̀lú ṣébi tí gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora ṣébi tẹ́ ìmínú yín ó lè kọ́ àìmọye lẹ́sílẹ̀ tí ó sì tún tí ó hẹ́pù gbogbo ọmọ Nàìjíríà ẹ wo bí banditi tí àwọn Gumi lọ tán lọ sponsor wá láti ní Chad Niger Cameroon Douala gbogbo ẹ̀ tó lọ sponsor wọn wá tán wá fẹ́ fi gbalẹ̀ tán fẹ́ joyè land grabber ẹ wá wo eléyìí tí táyà wà lẹ́yìn rẹ̀ yìí wọ́n kó ẹrù wọn pẹ̀lú máṣíìnì tí wọ́n fi ṣiṣẹ́ wọ́n wá lọ balẹ̀ sí Súlẹ̀já
nílùú àwọn tápà ní kíní wọ́n wá káàtì wọn tírélà ńlá gan ni o méjì ó kún fún maṣíìnì wọ́n wá di ẹrù yìí síbẹ̀ wọ́n wá ní kíni wọ́n wá gbé wọn gbígbé tó gbé wọn wọ́n wá interview wọn tó bá yá kẹ́ ẹ máa wo picture yìí tí interview wọn wà lọ́wọ́ mi wọ́n wá bí wọ́n lé ọ̀rọ̀ last 2 weeks nìyẹn o ọ̀gá wọn ti ní kán fọ́nká sí gbogbo ìlú gbogbo bí wọ́n ti pa èèyàn wọ́n wá lọ jókòó síbẹ̀ irú Kwara yẹn tán ti lọ pa àwọn ẹni tí ò bá wọn ṣe jàmọ́ọ̀lì súnà àwọn ẹni kírísítẹ́nì tó wà bẹ́ẹ̀ oníṣẹ̀ṣe tó wà bẹ́ẹ̀ tán ti pa wọ́n wá kó àwọn eléyìí sínú tírélà kan máa lọ wọ́n wá gba lọ́kọjà wọlé tán bá gba lọ́kọjà wọlé wọ́n tún mú di kalẹ̀ síbẹ̀ tí máṣíìnì náà fi bá wọlé wọ́n káàtì wọn o wọ́n lẹ́rù wọn yẹn kí ni nǹkan tó wà ń bẹ̀ ẹ kò sí nǹkan olóró ń bẹ̀ wọ́n ló dà jíjókòó tẹ́lẹ̀ fẹ́ jókòó àwọn ìyàwó onídà àdẹ́ntìtì nídà àwọn fẹ́ mọ̀ lú tẹ́ ẹ ṣe lẹ́kọ́ bá rọ o my sister fídíò wà lọ́wọ́ mi màá jù sí orí pílátífọ́ọ̀mù yìí tí wọ́n fi máa róòlù ẹ̀ sórí ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ bá gbáwúsá ṣe bẹ́ẹ̀ wo India film tó dẹ̀ yé yín ẹ wo ohun tí wọ́n sọ síbẹ̀ ṣé ẹ rí gbogbo àwọn ẹni tó pa ní Kwara tán dé dànù àti gbogbo bí wọ́n ti lé àwọn èèyàn wọ́n wá fẹ́ mú Ògbómọ̀ṣọ́ sí i kí àwọn báńdíìtì tó ti gbà wọlé kan wá jókòó síbẹ̀ ọgbọ́n tí Gumi ṣe nìyẹn èmi ò wá mọ bóyá Gumi ní control Nàìjíríà bóyá bàbá Tinubu ní control Nàìjíríà èmi ò fẹ́ mọ̀ mi tí kò yé wa ní ìsìn lọ́wọ́lọ́wọ́ báyìí mo wá gbọ́ tí Àtíkù ń sọ báyìí pé kán mú Sunday Igboho wípé ọmọ nǹkan àwọn báyìí kán mú Gumi gangan níjọ́ wọn bá àrẹ́sì Sunday Igboho ipò lọ gba àwọn èèyàn kalẹ̀ níjọ́ yẹn kán mú Gumi náà pamọ́ ǹjẹ́ gbọ́ ẹ jẹ́ kí Yorùbá ó kọ́ wọn ní sense ọmọ mélòó ni Yorùbá bí táìtìlì Haúsá tí wọ́n bí wọ́n sì pa gbogbo àwọn ọmọ yẹn pátápátá wá lọ gbé àwọn bandits wọlé Gumi who are you ẹ wo bí wọ́n ṣe ń ṣe àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kó ẹ wo bá ṣe ń gbó wọn mọ́nú dẹ́sàtì ẹ sọ fún Gumi kó try láti mú mi o èmi nìkan sì kọ́ ló máa mú wà láyé àwọn Haúsá rẹ̀ náà ti dìde sí báyìí fídíò wà tó show live kì í sì ṣe lórí pílátífọ́ọ̀mù yẹ̀yẹ́ náà ti lọ sọ lórí pílátífọ́ọ̀mù gbogbo Nàìjíríà tí Nàìjíríà control media ibẹ̀ ni máa yìí ti lọ ó ní kó wá jẹ́wọ́ ṣe mùsùlùmí ni torí gbogbo àwọn tó ń pera wọn ní jàmọ́lì súnà wọ́n ti wọnú pọ́lítíìsì wọ́n dẹ̀ ń pera wọn láàfà mo wá fẹ́ kí mú fún tí ìhó àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ àtàjígini àti gbogbo àwọn mẹ́mbà jàmọ́lì súnà mo fẹ́ kẹ́ ẹ dá mi lóhùn lónìí Gumi tẹ́ ń sọ èmi á sẹ́ndì gbogbo fídíò bó ṣe ń challenge rẹ̀ gẹ́gẹ́ bí èmi náà ṣe ń challenge yín ìdí tẹ́ fi ń sọ̀rọ̀ ṣẹ̀ríà ńlẹ̀ Yorùbá èyí tó wà ńlọrin ṣé kò tó ni ṣé Fúlàní náà ń sọ nílọrin ni ṣé bí Yorùbá náà ń sọ báwo ló ṣe lè jẹ́ kí gbogbo local government ní kò ní sọ ṣẹ̀ríà fún kíni fún ìgbẹ́yìn lẹ bá wa bí àwọn ọmọ ni abẹ́yìn lẹ sọ orúkọ wọn abẹ́yìn lẹ sọ wá lórúkọ tẹ́ ẹ gbé ẹ̀sìn apààyàn wọlé tẹ́ ẹ gbé ìjọ apààyàn wọlé tẹ́ ẹ sọ mùsùlùmí lórúkọ tẹ́ ẹ sọ ìsìláàmù lórúkọ ẹ ti bà ìsìláàmù jẹ́ gbogbo àwọn ọmọ tí ìbá wá sílé kéwú tí Gumi ìbá máa kọ́ ní kéwú ó ti jẹ́ káwọn Fúlàní ó pa wọ́n tán nílẹ̀ Haúsá ó wá lọ́ọ̀rẹ́ kó àwọn bá dìtì ìran yálà yá ó lọ́ọ̀rẹ́ kó wá sí kó máa terrorize wa lọ́kọjá ni wọ́n ti gba tírélà méjì pẹ̀lú àwọn maṣíìnì tó kún bẹ́ẹ̀ ibẹ̀ náà ti gbá wọn mú ẹ wò ó ẹ̀yin abiyamọ lẹ Yorùbá ìdìde aláṣàbí Tòkunbọ̀ eléyìí kì í ṣe ọ̀rọ̀ jẹ́ ìrànjú kí n máa bẹ́ẹ̀ bú ẹ wọ́n fẹ́ APC lówó ni ọ̀rọ̀ APC wà ń bẹ́ẹ̀ kán tó bí wa náà ti ń ṣòṣèlú wọn kán tó bí wa náà ti ń ríǹgì ara wọn láti gba ayé àwọn Awólọ́wọ̀ Akíntọ́lá wọ́n ríǹgì tó bá wù wọn ni kò kàn ẹ́ tó bá fẹ́ wà nù ìjọ politics dáadáa lọ́lé lọ́jọ́ ìwọ̀n kò sẹ́ni tó lé ẹ jẹ́ ká bá wọn ọ̀bàyéjẹ́ jẹ́ ká bá wọn sọ̀rọ̀ ọmọ rẹ lè dúró kó fight for her right má rànjú òṣì má sọ̀sọ́kúsọ má sọ̀rọ̀ tí ọba ti lọ yìí mu má Tòkunbọ̀ dídé kí ló jẹ́ Yorùbá sí bó o bá lọ lé mọ́ àwọn ọmọ rẹ lè lọ lé má fọ̀rọ̀ APC PDP má fi sínú ọ̀rọ̀ yìí ó tó ń lọ ní kó sọ nípa báńdíìtì ẹwà ọmọbìnrin olóbìnrin ó ń sọ lédè Haúsá pé tó bá tiẹ̀ fẹ́ bá òun sùn gbé òun lọ sínú igbó kì í ṣe níta gbangba báyìí wọ́n dẹ̀ rí ìkọ́ọ̀dì bí wọ́n ṣe ń bára wọn sùn pélé ìbá ṣe tán tó wọ́n bò bẹ́ẹ̀ ṣó o lè gbarú ẹ̀ tó wá fẹ́ máa sọ̀rọ̀ APC ṣé APC ni àwọn bàbá méjì àgbàlagbà yìí tí wọ́n mú mọ́lẹ̀ ó rí fìlà orí bàbá yẹn ni mo mọ̀ọ́mọ̀ jáde láàárọ̀ yìí láti lè sọ tẹnu mi tẹ́ ẹ bá gbọ́ pé bákan bóyá wọ́n ti wá mú mi mo wà lé ẹjọ́ tá à ń sọ tẹnu wa tí sì kó gbogbo fídíò jáde ìlú tó bá lè gba tí Gumi ṣe fún wa nígboro Nàìjíríà kó jáde kó wá sọ kó jáde táwa tún gba àwọn mufuti ìwò táwa tún gba àwọn láàyè kan tó pilẹ̀ orí burúkú kọ́ náà wá dàbí Gumi sí wa lọ́rùn kò sí tó jọ mufuti ìwò máa sáàfù ẹni gbogbo fídíò kan ṣe fún Gumi kó lè bá àmọ́ pé omi ti tẹ̀yìn wọ̀ gbìn lẹ́nu àṣírí yìí ti tú ẹ̀yin jàmálì súnà lẹ́ kó bá ìsìláàmù kì í ṣe ẹ̀sìn rádaràda ìsìláàmù kì í ṣe ẹ̀sìn rádaràda ẹ̀sìn àlàáfíà ni kì í dẹ̀ ṣe pákánleke àwọn ẹni ìran Gumi tí wọ́n ń tẹ̀lé tó kọ ìwé kalẹ̀ ní gbogbo wọn tẹ̀lé láti lè ṣe tó bá wúyàn
wọ́n ànábì fúnra rẹ̀ àwọn ọ̀ràn wọn ni wọ́n lé wọn kiri àwọn àjọ wọn ni wọ́n lé ànábì débi tó dé yẹn ànábì kì í ó bọ́ ní Ṣàngó ṣe ó bọ́ lọ́ya ṣe ó bá kìrìsìtẹ́nì ṣe ìran tabanákù nìyá ẹ̀ ilẹ̀ àwọn òbí ẹ̀ torí bẹ́ẹ̀ àwọn oníjọ rádaràdà iná sọ ìsìláàmù lẹ́nu ǹjẹ́ ti gbọ́ àwọn ni wọ́n sọ ìsìláàmù lẹ́nu ẹ jẹ́ ká ro 1960 1955 wọ́n jọ ń fẹ́ra wọn náà kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ń fẹ́ra wọn kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe àti mùsùlùmí wọ́n ń fẹ́ra wọn àjọ ń jẹ sàrà lé ara wa táwọn bá jẹ sàrà lé wa àwọn lọ ṣe àjọ̀dún nílé wọn a máa ń lọ bàzá kẹ́ ẹ lè bá gbọ́ ẹ wo ayé tán fi ń ṣe bàzá pẹ̀lú kẹ́ndù ẹ wo ayé ẹni bá rántí ọdún yẹn àwa ti jókòó ní fíìdì àwọn kìrìsìtẹ́nì tán ta bàzá àwọn pásítọ̀ ti bá wa jókòó tájọ ń jẹran léyà àwọn ọmọ bíi àwọn ọ̀dọ́ olórí burúkú ìtìlé o ọ̀pọ̀lọpọ̀ mínú wọn kárí tán ṣe àwọn gan ò faramọ́ ṣùgbọ́n èyí tí Mufti Ìwó àti Gumi tẹsẹ̀ bọ̀ àtàwọn ètò wà nìbàdàn tó wà l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n tẹsẹ̀ bọ̀ ẹgbẹ́ mùjẹmùjẹ gidi ni ẹgbẹ́ ni o kì í ṣe ẹ̀sìn ẹgbẹ́ ni wọ́n dẹ̀ pera wọn láàfáà wọ́n dẹ̀ fẹ́ ṣe politics kí ló dé ẹ̀yin wọ́n ń sọ pé ààrẹ Gani Adams o OPC ni o ṣé wọ́n fẹ́ dá wa padà Sunday Igboho ṣé wọ́n fẹ́ dá wa padà sínú ẹbọ ṣebí ní ìsìn olórí Jamali Sunna yín ní pé OPC pé kó wá bá wọn sọ ilẹ̀ Yorùbá abẹ́rẹ́ lọ́wọ́ ìtàdí ó gbà fún yín Sunday àti OPC tẹ́ ẹ̀ bá ti jọ gba gbogbo àwọn méjèèjì papọ̀ ẹ dúró lọ́wọ́ yín kẹgbọ́ àbá yín ta tán tó bá jẹ́ lórí ọ̀rọ̀ yìí o èmi ò ní sinmi mi ò sì ní dúró mo fẹ́ wo ẹni tó jẹ́ pé yóò go against ọ̀rọ̀ yìí nínú ẹ̀yin Yorùbá ẹ lọ gbọ́ báwọn Haúsá ṣe fún wa lóṣùbà ẹ lọ gbọ́ bí àwọn Yíbò tí wọ́n jáde máa sẹ́ẹ̀dì fídíò yẹn jáde tẹ́rì tí wọ́n jáde tí wọ́n ní ká ẹ lọ fi tàwọn Yorùbá ṣe àríkọ́gbọ́n wípé lórí tí ń ṣẹlẹ̀ yìí ó máa dá bandits àti gẹ́rígẹ́rí gọrùn ẹni ẹ wọ́n bá mú kápá Ìyá Cassette náà tún sọ wípé nínú àwọn bandits tó bá wọlé tàbí ọmọ tó bá wọlé tó na àdá sí yín ẹ mú ẹ pa kí ló dé ọba Argungun ó ti jáde tó jẹ́ Haúsá ó ní enough is enough ó ló tó gẹ́ ẹ̀yin lọ́balọ́ba níjòyè ẹ lọ wá nǹkan tẹ́fì defend ara yín ṣé wàá ní káwa ọmọ sọ̀rọ̀ who is Gumi who is Mufti Ògbómọ̀ṣọ́ ta ni jẹ́ bẹ́ẹ̀ àwọn wo ni ta ni leader yín pátápátá ńlẹ̀ Yorùbá kí n lákọ̀ ọmọ lórí kò sí tó kàn mí kódà kó jẹ́ gbẹ́ bàbá ńlá kù mi ẹ má sọ wádìí dánidáni ogun lóde yìí ẹ jẹ́ ká jọjà tí wọ́n bá bí ẹni Jamali Sunna kan dà kó wá nígbà náà ọ̀rọ̀ tá a sọ yìí a ní ò sí ṣẹ̀ríà a ti fẹsẹ̀ lélẹ̀ mo ti ń sọ fún yín tipẹ́ kò sí ṣẹ̀ríà ńlẹ̀ Yorùbá ṣẹ̀ríà yẹn wọ́n fi ń jalè ni tí ṣẹ̀ríà bá wà kí ló dé tó jẹ́ pé ilẹ̀ Haúsá yẹn ìlú tó ń ṣe jihadi ìní wọ́n kó gbogbo owó Nàìjíríà kan lọ fi rajà sí Kuwait ìní wọ́n kó gbogbo owó Nàìjíríà kan fi ra lé sí Amẹ́ríkà wọ́n kó gbogbo Nàìjíríà wọ́n fi ra lé sí Dubai tí ó bá jẹ́ ìlú ṣẹ̀ríà ni ó ti yẹ ká mú Àtìkù gbogbo owó tí Àtìkù àti ilẹ̀ Yorùbá tó tà kí ló rí tàn lẹ́ Haúsá 16 billion kò bá wa san yẹn sílẹ̀ ẹ lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ mo lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ onú gan lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ lórí tó wà lẹ́yìn 16 billion ó wá ń go against Sunday Igboho Àtìkù ayọ́ga ẹ aláìlójútì ni ẹ wọ́n pa gbogbo òlú karùn-ún tá ìyàwó rẹ ìwọ gan òdìdé kẹ́ ẹ sọ̀rọ̀ síta Gumi gan wọ́n tún proud wípé gbà náà kára àyà yìí màsíyá ìmọ̀ tí kí n dájì kò ṣe gbé àwọn ọmọ rẹ̀ sínú wọn kájọjà ó ṣe kó àwọn ọmọ rẹ̀ sínú Ministry of Nigeria ẹ jẹ́ ká lo sẹ́ǹsì wa náà who is Gumi ẹni wọ́n bá gbélé Nàìjíríà nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ yìí tí àbá gbé Gumi wọ́ọ̀ máa ṣẹlẹ̀ tábàrí Sunday Igboho lọ gba àwọn ọmọ jáde tàbí ó lọ rè gba àwọn ọmọ ẹ̀yìn òṣèlú tí wọ́n mú ó ti gbà wọ́n jáde tábà wá ní ẹ àfikán mú ó mọ̀ pa ẹ̀ àfikán mú Gumi náà torí Gumi ló mú àwọn pólíìsì wọnú igbó dọ̀là ó sì ní nọ́mbà àwọn tó fi terrorize ó mọ ibi tó ń lọ kíjọba ọmọ jẹ kan mọ gbogbo tí wọ́n ṣe mọ́ mọ̀tá wà lé iṣẹ́ kí ló ṣe ní nọ́ọ̀tì ṣé bọ́ọ̀ ló lórí àwọn àmì wọ́n wàá so owó àwọn àmì nítorí pé ẹ fẹ́ ṣe pírẹ́sídẹ́ǹtì nítorí kíni tẹ́ ẹ bá ti rí ẹni strange moto nílẹ̀ Yorùbá kan dá wọn dúró kan fi identity wọn hàn wọ́n ti bẹ̀rẹ̀ lílọ́ kọjá wọ́n ti ń bẹ̀rẹ̀ wọ́n sì fẹ́ tú gbogbo ẹrù tó wà nínú tírélà yẹn kó tó lè di pé wọ́n kọjá ẹ má gbà o ẹni máa kú akú ẹni máa yè ayé ǹjẹ́ ti bọ̀ èmi ò máa fẹnu jagun fáwọn ọmọ mi káwọn ọmọ náà sì múra ibikíbi táwọn náà bá wà ní the whole world káwọn náà múra kí ló dé èèyàn máa kú lẹ́ẹ̀mejì ni tírú bàbá gíọ́mì yóò wá máa terrorize ìlú odidi giant Nigeria ó ti dópin nílẹ̀ Yorùbá Mufti Ìwó kò sọ́nà mọ́ ẹ lọ ṣẹ́ǹjì ara yín tó bá jẹ́ pé orúkọ mùdírù tó fi sínú ìwé tẹ́ ẹ̀ jẹ́ kó mọ̀ tó bá jẹ́ pé n tẹ́ ẹ fẹ́ fi ṣe rèé kò lè bọ́ sí yóò máa dàrú ni àṣírí yín máa tú nítorí bàbá yìí o kò bá yín lọ́wọ́ sí nothing kò bá yín lọ́wọ́ sí ládà mùdírù lágége ò bá yín lọ́wọ́ sí ádámọ̀ gan ò lọ́wọ́ sí ẹ má kó alátàdá sí yọ́yọ́ àṣírí yín ti tú kò jẹ́ tí mo ní kí n wá sọ láàárọ̀
ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ à stop